gbọ́dọ̀. Torí pé a fẹ́ mọ oníṣẹ̀ṣe tó pa á dẹ̀ fẹ́ mọ ibi tó pa sí á dẹ̀ fẹ́ bá oníṣẹ̀ṣe yẹn wọ̀ ìyá àjàkadì torí ẹ̀ lásán la ṣe petition Kola Olootu torí ẹ̀ la ṣe petition Kola Olootu tó ṣe máa yọjú sí àgọ́ ọlọ́pàá nígbà tí ọ̀gá ọlọ́pàá bá ti tàjòdè yóò yọjú sí àgọ́ ọlọ́pàá tó bá ti yọjú sí àgọ́ ọlọ́pàá tá a petition ẹ̀ sínsìn á mú wa lọ sílé oníṣẹ̀ṣe tó pa àáfà tó sọ yẹn tó bá tó wá mú wa délé oníṣẹ̀ṣe yẹn òun á máa lọ lé ẹ̀ àwa á gbé oníṣẹ̀ṣe yẹn ìjáde kò lé má fòkò mi dá ọ̀nà ọjọ́ kan là ń kọ ìyẹn ti Kola Olootu iṣẹ́ ń lọ lórí yẹn kò sí nítorí bá wa sọ káà gbọ́ ìpínlẹ̀ Èkó nìyẹn kan inú mi dẹ́dùn àti ìkóyọ ti Kola Olootu kó o lẹ̀ ní ìwọ Yinka Ayefele wọn náà gbé wíkínẹ́sì tiẹ̀ wá gbé ìrí rẹ̀ jáde pé apààyàn ni wá ìwọ náà ní assassin kan tó ń fèèyàn bọ́ òrìṣà ìwọ náà ò ṣẹ̀ wá Yinka Ayefele ò ṣẹ̀ wá kó má cooperate pẹ̀lú wa nìkan ṣoṣo ló fi dáràn ẹ̀bẹ̀ tẹ́mi fẹ́ bẹ̀rẹ̀ ó ní láti cooperate pẹ̀lú wa a gbọ́dọ̀ jọ fọ̀lú yìí mọ́ kọ́ ọmọ má lè rìn ọ̀hún mìlá aṣáájú wa ti gégùn pẹ́ẹ́nì kankan wọn gbọ́dọ̀ fi ènìyàn bọ oòrùn wọn gbọ́dọ̀ fi ènìyàn bọ òrìṣà kò gbọ́dọ̀ sí ìtàjẹ ènìyàn sílẹ̀ nílẹ̀ yìí mọ́ ẹ ò gbọ́dọ̀ fi ènìyàn ṣe oògùn ẹ ò gbọ́dọ̀ ṣe oògùn tó ní ẹ̀yà ara ènìyàn nínú ègún ni Ọ̀rúnmìlà ti gun sílẹ̀ láyé kó tó lọ fúndé èyí àwa fẹ́ bá ìjọba orílẹ̀-èdè wa ṣiṣẹ́ pọ̀ láti fọ ìlú mọ́ kálàáfíà lè jọba nínú ìlú Yínká TNT kò ṣe pé ẹ̀bẹ̀ tó bẹ̀ wá la gbọ́ o ṣùgbọ́n ẹ̀bẹ̀ yẹn ò lè fọ̀lú yìí mọ́ bọ̀bọ̀ tó wá fún interview yìí ó náà ti kọ́ wọn èèyàn níṣẹ́ ó lóun náà ọmọṣẹ́ tó ń kọ́ rẹpẹtẹ ṣé gbogbo wọn ti ṣẹ̀wọ̀n ṣé gbogbo ọmọṣẹ́ yẹn ṣé wọ́n ti pa wọ́n ṣé ọmọṣẹ́ yẹn ti kú tọ́wọ́n yẹn ò bọ̀ wá tí ì kú báwo la ṣe mú àwọn ọmọṣẹ́ yẹn tá a bá mú òun báwo la ṣe mú àwọn ọmọṣẹ́ tó ti kọ́ níṣẹ́ burúkú sínú ayé báwo la ṣe kó wọn tá a bá wá tí ì kó àwọn yẹn ṣé ìfọ̀kànbalẹ̀ ń bẹ nínú ìlú níbo ló gbé ṣe oògùn níbo ló gbé gba òrìṣà tó ń fèèyàn ọbọ irú òrìṣà wo ló fèèyàn ọbọ kí lórúkọ òrìṣà ẹ̀ náà ta ni ìyá òòṣà ẹ̀ ta ni bàbá òrìṣà ẹ̀ ìlú ológbégbò òòṣà kó kúrò ní Nàìjíríà kó lọ gba òòṣà ní Kútọ̀nù a máa débẹ̀ torí òfin ṣẹṣẹ wá débẹ̀ àní kó kó Kútọ̀nù kó lọ gba òòṣà nílùú òyìnbó kò ní òòṣà lóyìnbó ló ń fèèyàn ọbọ àá tẹ̀lé débẹ̀ ẹ ti sùn bèlè tàṣí táwa bá ti rí tá a bá ti rí ìwọ má wọrí gbogbo tá a bá fẹ́ kó sọ ni yóò máa sọ ọmọ mi yé torí bí òlòlò bá bọ́ sómi ó máa sọ tẹnu ẹ̀ ni yóò jẹ́wọ́ yóò máa kà bòròbòròbòrò gbogbo tó wà nínú òkọ̀kọ̀ yóò bọ̀ síta gbangba àwa la nìyẹn lọ́wọ́ wa ìṣẹ̀ṣe wa ló ní àwa la ní o lọ́sì jẹ́ téèyàn ní tó bá jẹ́ téèyàn yẹn wọ́n fi ń yangàn ní ogún ìní èèyàn fi ń yangàn ní táwa bá fojú kan ẹni tó gbé sórí ètò yóò máa kà bòròbòròbòrò báyìí bí wọ́n ti pé Yorùbá adìyẹ gbogbo ohun tó gbélé ayé ṣe ibi tó gbé gbàgbára ẹni tó ṣagbára fún ibi tó gbé gbá oògùn ẹni tó gbé òòṣà fún irú òòṣà tó ń sìn yóò jẹ́wọ́ nítorí náà n tó dùn mí jù gbogbo tó wà lẹ́yìn Yinka Ayefele n tó dùn mí jù nípa àwọn ọmọ wa dé ọ́fíìsì ẹ̀ nìbàdàn wọn yọgí wọn yàdá òwà rẹ nìkan tó lè àdírẹ́sì wọn òwúrẹ́ nìkan tó lè àdírẹ́sì wọn kó bá wọn sọ̀rọ̀ kó o ṣiṣẹ́ ọmọlúwàbí kó bá wọn sọ̀rọ̀ nítubí nùbí àwọn ọlọ́dẹ tó tún kó síbẹ̀ wọn náà tún lè àdírẹ́sì àwọn tó wà ń bẹ̀ tó fi ń di pé wọn pa ọmọ pé ẹyà ìbọn ẹ̀ ṣọfẹ́ ìbọn ni ìyẹn náà dùn mí kánípò èèyàn kan yọjú láti àdírẹ́sì wọn tó bá wọn sọ̀rọ̀ tó ṣe ogbẹ̀ á ti mọ̀gbà tí wọ́n padà wá tàbí bó ṣe fẹ́ rìn níta fẹ́ rèé o Yinka Ayefele gbogbo èèyàn tó bá mọ Yinka Ayefele bá wa pè é ẹni kó pìrìsẹ́ǹtì ọ̀daràn tó ti ṣẹ̀wọ̀n ẹni kó pìrìsẹ́ǹtì ẹ̀ fún wa. Number 1 a nídìí orúkọ rẹ̀ a fẹ́ mọ àdúgbò rẹ̀ a fẹ́ mọ àdírẹ́sì a fẹ́ lọ béèrè kéèsì tó ní lọ́dọ̀ ìjọba rí a fẹ́ wádìí kéèsì ẹ̀ oyè ẹ̀wọ̀n tó ṣe
ní tó gbé lọ sẹ́wọ̀n irú kéèsì tó gbé nílé ẹjọ́ adájọ́ tó dájọ́ ẹ̀ gan a fẹ́ mọ̀ seminary school tó wà náà. A fẹ́ mọ̀ náà ti lò 3 years. A fẹ́ mọ̀ kátà fẹ́ mọ̀ nìyẹn ká lè fọ ìlú yìí kó lè mọ̀ kọ́kàn wa lè balẹ̀ ká lè máa rìn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ nínú ìlú ká má máa rìn pẹ̀lú ìjáyà mọ́ eléyìí ló kan àwa àti Yínká Ayefele o àwa ò lè gbọ́ ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ wá kó dẹ́ ṣe pé àkàyè kún tàbá àpọ́nyin lé ẹni àpọ́nlé ní yín lọ́wọ́ wa o Yínká TNT ẹni àpọ́nlé ní yín lọ́wọ́ wa ṣùgbọ́n Ayefele kọ́ ló ṣẹ̀ wá apààyàn tó gbé sábíyá a gbọ́dọ̀ mọ̀ òòṣà tó ń fi èèyàn bọ káwádìí òòṣà ọ̀hún ká sì parun nílẹ̀ wa ká pọ̀ òrìṣà náà run ká rí pé òòṣà náà ò gbérí mọ́ nílẹ̀ wa mọ́ torí kò sí òòṣà tó ń jẹ́ èèyàn mọ́ tuntun lélẹ́yìí jẹ́ lójú wa pé ẹnìkan sọ pé òun gbúrò òrìṣà kan bì kan o tó ń fi èèyàn bọ a gbọ́dọ̀ wádìí òòṣà ká mọ̀ oore tábẹ́ kó ṣe wá nìyẹn o Yínká Ayefele ṣe wá lóore yìí o kó má bàa dìjà ṣe wá lóore yìí délẹ̀délẹ̀ a fẹ́ mọ òrìṣà tó ń fi èèyàn bọ a fẹ́ mọ ìyá òòṣà tó ń fi èèyàn bọ̀ṣà a fẹ́ mọ bàbá òòṣà tó ń fi èèyàn bọ̀ṣà tó bá pààyàn fún òòṣà tó bá lọ ṣe ń ṣe èèyàn tó pa a gbọ́dọ̀ mọ̀ ìyẹn kan àwa olóòṣà àwa oníṣẹ̀ṣe ìyẹn kan wá tíjọba òfin ní máa wò pé lóòótọ́ apààyàn ní gbogbo wa ṣe bẹ́ẹ̀ náà rí pélé tí Yínká Ayefele ti program tó ti bẹ̀ sí ń táàgì wa mọ́ program yẹn àwọn àáfàá ti ń táàgì wa mọ́ ti ń pè wá lápààyàn so kí lè wá lè fẹ́ ká fi orúkọ wa gbọ́ ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ wá ìbàjẹ́ tó ti wọnú orúkọ wa ń bo ní ká fi yẹn sí bọ́dẹ̀ ṣe ń bà wá jẹ́ lọ́jọ́ tó pẹ́ nìyẹn Jamiu Adégúnwà náà ṣe máa gba petition Jamiu Adégúnwà náà máa gba petition tiẹ̀ tó gbé program tiẹ̀ náà sọ tó sọ pé òun ní ọ̀rẹ́ kan ọjọ́ pàdé ní Mẹ́kà ọ̀rẹ́ òun yẹn sọ pé òun jẹ́ àṣejẹ aríran ọkàn èèyàn lọ́wọ́ fi ṣe jẹ́ babaláwo dẹ̀ ni ìyẹn bẹ́ẹ̀ so gbogbo ohun tó ṣe program tó sọ pé àwọn ń lo ìtọ́ èèyàn egungun èèyàn gbogbo wọn ló máa gba petition wọn gbọ́dọ̀ present àwọn ẹni yẹn jáde fún wa ká lè fọ ìlú yìí mọ́ ni o ká lè fọ ìlú yìí mọ́ nítorí àwa tá a lo òòṣà náà la lè sọ àáfà ò lè sọ torí kò mọ nǹkan tó ṣe ń dé òòṣà pásítọ̀ ò lè sọ kò mọ tó ṣe ń dé òòṣà àwa tá a lo òòṣà la lè sọ wípé òrìṣà wa o kì í jẹ́ èèyàn òrìṣà wa kì í jẹ́ èèyàn òrìṣà wa kì í jẹ́ ènìyàn mọ́ òrìṣà wa kì í jẹ́ ènìyàn mọ́ ẹran àgùntàn pẹ̀lú ewúrẹ́ olókù tó ń jẹ òrìṣà wa kì í jẹ́ ènìyàn mọ́ òrìṣà wa kì í jẹ́ ènìyàn mọ́ òrìṣà wa kì í jẹ́ ènìyàn mọ́ ẹran ẹlẹ́dẹ̀ tó tóbi nírúnmọlẹ̀ ń jẹ òrìṣà wa kì í jẹ́ ènìyàn mọ́ ẹran àgbò tó gbó nírúnmọlẹ̀ ń jẹ òrìṣà wa kì í jẹ́ ènìyàn mọ́ ewúrẹ́ tó tóbi nírúnmọlẹ̀ ń gbà o òrìṣà wa kì í jẹ́ ènìyàn mọ́ òrìṣà wa ò kì í jẹ́ èèyàn a kì í fèèyàn bọ òrìṣà tá a bá wá gbúròó òrìṣà kan bí kan tó fèèyàn bọ a fẹ́ mọ òrìṣà náà a fẹ́ mẹni tó ní a fẹ́ mọ bó ṣe jẹ́ a fẹ́ parun a fẹ́ fi orò ṣí òrìṣà náà kúrò nílẹ̀ wa a fẹ́ gbúròó ẹ̀ mọ́ láyé ìrànlọ́wọ́ tá a fẹ́ lọ́wọ́ yín nìyí o gbogbo ẹni tẹ́ bá wá mọ Yínká Ayefele rí àtẹ̀bí àtàrà rẹ̀ ẹ bá wa bẹ̀ẹ́ pé kó pèsèntì ọ̀daràn yìí tí ò bá lè fà lé wa lọ́wọ́ kó lọ fà lé ọlọ́pàá lọ́wọ́ káwa lọ pàdé ẹ̀ lọ́dọ̀ ọlọ́pàá kí Yínká Ayefele lọ fà lé ọlọ́pàá lọ́wọ́ káwa lọ pàdé ẹ̀ lọ́dọ̀ ọlọ́pàá tàbí kí Yínká Ayefele fà ara ẹ̀ lọ rìpọ́tù ara ẹ̀ fún ọlọ́pàá kí Yínká fà ara ẹ̀ lọ rìpọ́tù ara ẹ̀ fún ọlọ́pàá kọ́lọ́pàá pè wá káwa lè lọ bẹ̀ kó lè pèsèntì ọ̀daràn yìí fún wa àfẹ́ wádìí òrìṣà yìí rí ṣé bá gbófinró lọ ọlọ́pàá ṣé bó ọlọ́pàá náà ò fẹ́ nira ń lù àwọn èèyàn tó ń jiyàn gbé sìn àmọ́ bóyá tó ń gbé jiyàn gbé sìn òòṣà yìí lọ́lọ́ fi ń bọ́ àmọ́ àdè lóòṣà kó máa bọ òòṣà tiwa jẹ́ òòṣà ilẹ̀ bàbá ńlá tiwa
wọn ì jẹ́ èèyàn níbo la mọ̀ tó ṣàlẹ̀ ti wá tábẹ́rẹ̀ ti tètè rí òfófó kan tààrẹ tàwa lólobó adúpẹ́pẹ́ di yìí sìn ó lóun ti di born again òun ò pànìyàn mọ́ òun ò jẹnìyàn mọ́ òun ò fi hàn ṣe kà mọ́ á lè tú àṣírí àwọn tó ṣe ń pànìyàn torí òun ò pànìyàn mọ́ òun ti kúrò nínú pànìyàn báìbù ló dẹ̀ gbé dání tó Jésù ló dẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ó ti ń kọ́ṣẹ́ ẹni tó ń tẹ̀lé Jésù lọ tó tún bèbè ṣe kó ń gbòòṣà ẹ wá kí ló fòṣà yẹn ń ṣe lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ti ń tẹ̀lé Jésù ó dẹ̀ ti di born again òṣà dẹ̀ sì wà lọ́wọ́ ẹ̀ ó tún sọ fún Yinka Ayefele pé ṣé kó ń fi hàn án òṣà tó ti sọnù tí ò sì mọ́ báwo ló tún ṣe dọ́wọ́ ẹ̀ dájú tí Yinka Ayefele kò bá múra wọn lè pa fòṣà ó lè pa Yinka Ayefele báyà fi bòṣà so fún di eléyìí Yinka Ayefele ẹ má bòbò kíbò ẹ bá wa tú díẹ̀ síta gbangba ẹ jẹ́ kẹ́ni yìí ẹ jẹ́ ká fà lé ọlọ́pàá lọ́wọ́ kó mú adébi tí òòṣà yìí wà àti ibi tó gbé gba òrìṣà yìí ó ní í ṣe pẹ̀lú àlàáfíà ilẹ̀ wa o gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin sójà ẹ̀yin navy gbogbo ẹ̀yin alágbára ẹ̀yin tẹ́ ẹ wà nídìí ogun ọ̀rọ̀ ilẹ̀ yìí ó máa jẹ́ kí iṣẹ́ yín ó tún fúyẹ́ kọ́rùn yín ó fúyẹ́ à ń pè é sí àkíyèsí ọ̀rọ̀ Yinka Ayefele yìí bẹ́ẹ̀ Yorùbá tí gbọ́ ètò yìí ẹ lọ gbọ́ ẹ lọ wò ó ẹ rí wípé ariwo táwa ń pa yìí ariwo yín ni o àwọn ọmọ ń kàwé sí wọn fẹ́ lọ sí youth corps wọn lọ sáàfù níbì kan kọ́ wá kí wọn mọ́lẹ̀ kan fi bọ ọ̀ṣà ṣé ẹ jèrè ní abẹ́ ṣọ́ọ̀tì sókún díẹ̀ yìí a gbọ́dọ̀ mọ ẹni yìí o ká lè wọ òrìṣà wo kí lórúkọ òrìṣà rẹ̀ tó ń fẹ̀jẹ̀ bọ tó ń pààyàn fún òrìṣà wa òkè. mísọ́nà sójà àti ọlọ́pàá orí omi ọlọ́pàá òkè ilẹ̀ àwọn jagunjagun gbogbo ológun gbogbo yín la pè ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí o ètò tí Yinka Ayefele ṣe yìí ẹ bá wa dá sí o ẹni tó bá pa èèyàn tí ẹ bá gba ipa ìdà pa ẹni ipa ìdà náà láti pa báwo ni èèyàn ṣe wá pa èèyàn tó tó yìí tó dẹ̀ lọ ẹ̀wọ̀n tó dé tó ṣe pé ẹ̀wọ̀n lọ dá fún irú ẹjọ́ wo ló gbé dẹ́wọ̀n ṣé ẹ̀sùn pànìyàn ló gbé dẹ́wọ̀n eléyìí wá jẹ́wọ́ láì gbogbo ayé pápá èèyàn pọ́nbélé lòun ẹja lọ yẹ òfin ẹ̀sùn ẹ̀ wò ṣé òòṣà owó ẹ̀ ti kú òòṣà tí ò gbé sọnù tí ó bá di pé ọ̀dà owó da ṣé ajá ò ní padà síbi èébì ṣé kò tó ní máa pa èèyàn kiri là ń pariwo pé àwa ò lóòṣà tó ń jẹ́ èèyàn a jẹ́ pé òòṣà àdàmọ̀dì ti wọlé Yorùbá o wọ́n ti gbòòṣà àdàmọ̀dì wọlé Yorùbá tó ń jẹ́jẹ́ èèyàn ẹ bá wa wá jáde o ìjọba bá wa dá sí o àti eré èèyàn kan o tí ìjọba bá ti bá wa mú Yinka a máa ń sùn wọ́n máa ń jíwọ̀ nílẹ̀ wa yìí ni o ẹ jẹ́ á wádìí ibi tó ti lágbára rẹ o ẹ jẹ́ á wádìí ibi tó ti lágbára rẹ o ibi tó ti mágbára wa ẹ jẹ́ á mọ̀ o àwa bẹ̀bẹ̀ ni o ẹ bá wa dá sí o ẹ bá wa dá sí o Yinka Ayefele ọ̀rọ̀ náà ò lè tutù o yóò délé ẹjọ́ o àwọn ìjọba ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa dá sí. àti rí apààyàn lórí ètò Yinka Ayefele tó ń fèèyàn bó ṣàrẹ́kẹ́rẹ́kẹ́ tó ń fèèyàn bó ṣàrẹ́kẹ́rẹ́kẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa tọ̀ díẹ̀ ẹ kó CID jáde ẹ jẹ́ kó wọ CID yìí ẹ jẹ́ kó lọ tọ̀ pínpín ibo ló ti gbòòṣà wá àwọn mélòó ló ń fèèyàn bó ṣà àwọn olótùkù díẹ̀ ẹ bá wa mú o ẹ mú ẹ dì díẹ̀ dáadáa iṣẹ́ yín ni òwò yín ni o ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa jù wá lọ àníṣe ẹ bá wa wú òòṣà tí ń jẹ́jẹ́ èèyàn ẹ bá wa wú jáde ńlu wa o ẹ wú díẹ̀ síta o ẹ dẹ́kun o nítorí pé kò lè di lọ́la ká má lè sùn nílé wa o kọ́kọ́ pàkó máa tẹ́tí wa nílé pé òòṣà kan wọ́n wó òòṣà kan kó lè sàmá lè rìn ká má lè gbóòṣà rìn lórí ìrìn ká má lè gbóòṣà wa rìn kó lè sàmá lè ṣàkọ́ kí ẹ má lè gbàfá kó má lè gbé bá kiri kí wọ́n sọ pé ẹ̀jẹ̀ èèyàn ló fi bọ́ bá ẹ̀jẹ̀ ló fi bọ́ bá àwa ẹ̀fẹ̀ ẹ̀jẹ̀ èèyàn bọ́ bá o akégbàǹjarè báyìí torí àdìjà bọ́lọ́pàá kan bá ẹ̀ bá sí ifá lórí ọ̀nà àdìjà o bẹ́ẹ̀ lọ́pàá kan bá ẹ̀ bá sí òrìṣà tó bá ẹ̀ bá sí òrìṣà àdìjà o ò lè bá sí wa kádìgbà ò lè yẹ̀yẹ́ ẹnu mọ̀lẹ́ wa kágbà àdìjà o láṣẹ pariwo ńgbà táwa náà rí ní tí ò dá yìí a pariwo kẹ́ ẹ lè ṣiṣẹ́ lé lórí kẹ́ má bàa máa yẹ̀yẹ́ àwa tá a jọ́ regina tá a bá ń lọ lórí ìrìn o àwa ò fẹ́ èèyàn bọ fá o bẹ́ẹ̀ bá rí ẹ̀jẹ̀ nínú fá wa ẹ mú ẹ̀jẹ̀ lọ sí láàbù
ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ ni ó jẹ tàbí ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ ẹyẹtù tàbí ẹ̀jẹ̀ adìyẹ ẹ̀jẹ̀ ẹran ni ó jẹ o ẹ lọ ṣe tẹ́sì ẹ gbé lọ sí láàbù kẹ lọ tẹ́sì ẹ o ẹ lè bẹ́jẹ̀ èèyàn bẹ́ẹ̀ o ẹ wá ṣe tẹ́sì gbogbo ṣàtẹ́wà nílé wa ẹ lè rí àmì ẹ̀jẹ̀ èèyàn nínú òòṣà wa yìí láàrin 100 years 200 500 years sẹ́yìn bàtà wa yìí torí àlóòṣà tó ń jẹ́jẹ̀ èèyàn nílé wa o eléyìí tẹ́lẹ̀ wa gbé jáde yìí ẹ ṣiṣẹ́ lé lórí o ẹ̀yin ọlọ́pàá ẹ já rọ́wọ́ yín o police force ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o ọ̀gá ọlọ́pàá nàìjíríà ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o nílé Yínká Ayefele ẹ já rọ́wọ́ yín o lọ́fíìsì Yínká Ayefele ẹ já rọ́wọ́ yín o apariwo ẹ já rọ́wọ́ yín o ẹ já rọ́wọ́ yín o ẹ̀yin ìjọba ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí torí arákùnrin náà dárúkọ yín o ẹ̀yin olóṣèlú ẹ bá wọ pé lóòótọ́ lóòótọ́ wọ yín mọ́ ẹ sì ní ẹni tí arákùnrin yìí ń ṣiṣẹ́ fún ẹ bá wa dá sí o ẹ bá wa dá sí o ẹ bá wa dá sí ká fojú olè hàn o ètò àbọ̀wálálẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ o ètò àbọ̀wálálẹ̀ yìí kò jù bẹ́ẹ̀ lọ o kò síwà bàjẹ́ nídìí ìṣẹ̀ṣe wa o àbọ̀rú àbọ̀yè bọ́ ṣiṣẹ́ o ènìyàn wa adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun 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 lẹ́ẹ̀kan sí gbàgbé pé ọdún olódùmarè ó ti dé a ó ṣe ọdún ọlọ́run olódùmarè ní December a máa bẹ̀rẹ̀ ní first Sunday a máa parí sí second Sunday of December àjọ̀dún ọlọ́run olódùmarè tá a mọ̀ sí World ọlọ́run olódùmarè Festival World ọlọ́run olódùmarè Festival ọdún ọlọ́run ti gbogbo àgbáyé ọdún ọlọ́run ti gbogbo àgbáyé yóò bẹ̀rẹ̀ ní first Sunday níjọ́jọ́ Sunday àkọ́kọ́ nínú oṣù kejìlá ọdún yóò parí sí ọjọ́ Sunday kejì nínú oṣù kejìlá ọdún bákan náà so àsìkò yìí la máa tẹ àwọn ènìyàn ní fata mọ̀ sí bonanza a máa kọ́ wọn mọ̀lẹ̀ wọ́n gbódù á tẹ̀fá fún wọn owó tó fẹ́ tẹ̀fá wọ́n tẹ̀fá ń rò tó ti yẹ kó tẹ̀fá tipẹ́tipẹ́ owó ni ò jẹ́ tó dẹ̀ fẹ́ jẹ́ oníṣẹ̀ṣe tó jọmọ ọdún mọ́lẹ̀ tó kì í ṣe lẹ́sẹ̀ àdàmọ̀dì kó ṣe pé ó fẹsẹ̀ kan ṣe ṣẹṣẹ fẹsẹ̀ kan ṣe Islam ó fẹsẹ̀ kan ṣe ṣẹṣẹ fẹsẹ̀ kan ṣe kìrìsìtẹ́nì ìwọ kọ́ làwa ń béèrè ìwọ tó pẹ́sẹ̀ méjèèjì sínú ìṣẹ̀ṣe ìwọ tó ń bọ̀ láti inú Islam tó fẹ́ jẹ́ oníṣẹ̀ṣe lẹ́kùnrẹ́rẹ́ ìwọ tó ń bọ̀ láti inú kìrìsìtẹ́nì tó fẹ́ jẹ́ oníṣẹ̀ṣe lẹ́kùnrẹ́rẹ́ ìwọ làwa ń pè tá a fẹ́ tẹ̀fá fún 180,000 naira láfi tẹ̀fá fún ẹ 180,000 naira ló máa parí fáà rẹ orò ni àwọn ènìyàn ló ń ràn yín lọ́wọ́ owó yín kọ́ lẹ fi ń tẹ̀fá àwọn ènìyàn ló ń ràn yín lọ́wọ́ owó yín kọ́ lẹ fi ń tẹ̀fá ẹ̀yin ènìyàn wa bẹ ṣe máa ń ràn wá lọ́wọ́ ẹ má dẹ́kun ràn lọ́wọ́ yín lórí ètò náà o tún lọ́dún yìí inú àpò Zenith Bank lẹ máa san owó síbi ṣe sọ fún yín Zenith Bank ìyẹn account number ní 12 29 15 30 89 12 29 15 30 89 12 29 15 30 89 ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù Traditional House of Worship International Zenith Bank bẹ̀lẹ́ bá fi owó ọ̀hún sí ohun lílé iṣẹ́ tí báyìí àkáǹtì yẹn nìyẹn o so ẹjẹ́ àjọṣe o ọdún yìí kájọṣe àjọ̀dún olódùmarè ẹjẹ́ àjọgbé lárugẹ ọdún ọlọ́run olódùmarè torí àwa la ní ọjọ́ wa o àwa la ní ká máa gbé nǹkan wa lárugẹ ọdún ọlọ́run olódùmarè olódélẹ̀ yìí kájọṣe ohun tí mo sáré padà wá bá a sọ náà nìyí má dé gbàgbé àti ní ìwé mímọ́ olódùmarè lọ́wọ́ ńlé kó máa kà á wó lè mọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ ìran bàbá rẹ ìran ìyá rẹ káwọn kan mọ́mọ́ wá pètàn ìran fún ọ kọ́ mọ́mọ́ wá fi irọ́ gba òtítọ́ lọ́wọ́ rẹ ogun oníjà o ibi ìlàdẹ̀nu dúró sí fún ètò náà ó tún di ọjọ́ mẹ́jọ ká tó pàdé mo yá wá ṣàtúnṣe eléyìí ni o ó tún di Friday Saturday Sunday ó dàbọ̀ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá mi pé ètò yìí kó délé kó dóko kó dọ́dọ̀ gbogbo ìjọba kó dọ́dọ̀ gbogbo tó yẹ kó dé torí pé Yínka Ayefele ó gbọ́dọ̀ pírẹsẹ̀ntì ọ̀daràn ọwọ́ ẹ̀ síta gbangba o ó dàbọ̀ ire o.